ẹjọ́ mo máa notice nǹkan kan. Mo rí wípé most of àwọn èèyàn àwọn youth ẹgbẹ́ mi tí mo mọ̀ ní Nàìjíríà, kódà àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi wà nù wọn, àwọn tó jẹ́ mate mi wà nù wọn, tí ọ̀pọ̀lọpọ̀ bá ti parí school tó wáṣẹ́ tí ò rí, the next thing pé kó sọ̀rọ̀ èdè pastor or prophet ọ̀sán gangan. Ìgbà mi táwọn bá tẹ̀ tí wọ́n fẹ́ package ara wọn, wọ́n gba seminary lọ, wọ́n náà àwọn lọ seminary. Tó bá ti wá jáde, àwọn ọ̀hún náà ló wá máa extort ẹni tó ń lọ fi àárọ̀ ọjọ́ tiẹ̀ ṣiṣẹ́ tí mo mean ni wípé téèyàn ò bá tiẹ̀ ríṣẹ́ ìjọba, you can still try to learn something. O lè lọ wá skill tó máa learn tó yẹ pé ìwọ gan wá padà employ àwọn èèyàn. Tó bá lè apply education ẹ̀ sí nǹkan tó lọ lẹ́yìn ẹ̀, wàá padà employ àwọn èèyàn. Fún àpẹẹrẹ, tó bá learn shoemaking, to learn or soap making, with the level of your education, bó ṣe máa practice bó ṣe máa package ó máa yàtọ̀ sí ẹni tí kò lọ school rárá. O lè wọ́n náà lè brand ẹ̀ tó yẹ pé wọ́n kàn employ àwọn èèyàn sí ibẹ̀. Dáńkẹ́ sọ pé the pastor sọ gangan kẹ́ wá máa wá agbára kiri, agbára tẹ́ máa fi tàwọn èèyàn jẹ kẹ́ lè rówó gbà lọ́wọ́ àwọn èèyàn. Ẹ wá máa ríran kíran, ẹ̀yin ò rí solution rí àfi kẹ́ máa ríran kíran, kẹ́ máa rí kú sí èèyàn kó bá lè fún yín lówó. Kẹ́ni ẹ fẹ́ bá wá solution, ẹ fẹ́ kó àwọn evangelist méje lọ sórí òkè, ẹ fẹ́ kó wòlíì mẹ́ẹ̀ẹ́dógún lọ sórí òkè, wọ́n dẹ̀ máa gba àwẹ̀ 7 days, wọ́n dẹ̀ need owó láti fi break. Ẹ̀yin ẹ̀ start àwọn ènìyàn. So ṣe lọ learn skill. Tó bá learn skill, ó máa pay ẹ. Ara nǹkan tí nation yìí tí country yìí fi lè develop nìyẹn. Go to China. Kò sọ ọmọ China tó ń gbé certificate kiri pé òun wá second kiri under government, because láti kékeré gan ni wọ́n ti learn skill. So I think we need to change our mentality on this. Mo tún máa ń wo kíní yẹn, gbogbo àwọn ọ̀rẹ́ tí mo mọ̀ ń gbà yẹn, àwọn náà wá di pastor, àwọn wá di prophet, wọ́n á ń pè wọ́n ní dádì wọn wèé. Àwa tá a gbé lérí yìí gan, tá a gbé iṣẹ́ pastoral work lérí, most of them ò lè dúró níwájú wa nípa ọ̀nà Christianity. The only thing tí mo mọ̀ wọ́n sí ni pé come and give fake prophecies. That's why tí mi máa pè mí inú wọn tí mo rí pé máa gbẹ́nu bí wọ́n máa sọ pé àlàyé please stop it there. Máa fún mi ní àwọn negative prophecies kankan, because àmọ́rú yín àmọ́ nǹkan tẹ́ ń wá kiri. Because ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n ti ṣe àwọn iṣẹ́ burúkú kan sẹ́nu tó yẹ pé tí wọ́n bá fún ẹ ní prophecy yẹn, wọ́n máa ń fẹ́ kó ṣẹ. Wọ́n máa fẹ́ ní prophecy for the first time, inú wọn máa ń dùn kó ṣẹ. So tó bá ti ṣẹ, àwọn lè sọ pé bàbá yẹn sọ bẹ́ẹ̀, òun náà lè pè é ní ó fojú di mí ní mo sọ bẹ́ẹ̀ fún ẹ, Ọlọ́run pé àwọn bàbá àwọn wà náà ló ń lọ. So tó bá fún ẹ lẹ́ẹ̀kejì, kò ní hesitate láti so gbogbo nǹkan tó bá ní kó wá sí wàá lè ṣe á lè rówó gbà. So gbogbo package yìí yẹn ẹ lọ fi kọ́ iṣẹ́ ọwọ́, ẹ lọ fi learn skill. Mi ṣeré o, because láì jẹ́ bẹ́ẹ̀ gbogbo lọ seminary yẹn tó o ti sọ ìjọba ọ̀run òṣù ọ̀fun ẹ pẹ̀lú irọ́ tẹ̀ ń pa jẹun yẹn. So mi sọ pé kò dá kéèyàn sin Ọlọ́run, mi sọ pé kò dá kéèyàn ṣe ìjẹ́rìísí Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe àwọn tó jẹ́ pé ibi pè mí, Ọlọ́run pè mí wà, ibi pè mí wà. Àwọn pàtó tó bá ti wò yẹn especially àwọn tó bá wá tó bá fluent yẹn, tó jẹ́ pé òyìnbó ẹnu wọn tó jẹ́ pé òyìnbó ẹnu wọn yẹn tó le búkú yẹn, àwọn olùtẹ̀ wà burú jù. Church ni gbogbo wọn ti di pastor gẹ́gẹ́ ọ̀sẹ̀ gẹ́gẹ́, àwọn bọ́ pastor wọn á bracket prophet. Mo rò pé ilé ayé ìjọba olókùn sì tẹ̀lé lóòótọ́ àgbọ̀lọ̀ ń sọ wa. This is Adamade. Bye for now. Ade Omo Ade, advocate for the masses.